àwọn Ọ̀yọ́mèsì gbogbo Ọ̀yọ́mèsì pátápátá mo fẹ́ rọ̀ wọ́n wípé oyè tí wọ́n fún Ìbà sorry wọ́n ti ní ká má máa sọ pé Ìbà mọ́ oyè tí wọ́n fún Ààrẹ Ọ̀nà Kakanfò kó bá wa withdraw ẹ̀ ní kíákíá torí àwọn information tó wà lọ́wọ́ mi ni o torí àwọn information tí mo fẹ́ pass out lónìí ló jẹ́ kí n sọ̀rọ̀ yẹn kí àwọn Ọ̀yọ́mèsì ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ̀ ń wò mí nílé àti lókè òkun ẹ̀yin tó bá jẹ́ pé ọmọ ọba ni yín ẹ dákun ẹ bá mi send ẹ̀ sí dáàdì wa. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Gbogbo ẹ̀yin politician ilẹ̀ Yorùbá mo ní mẹ́sẹ̀gì fún yín láàárọ̀ yìí àwọn nǹkan tí ẹ dẹ̀ máa gbọ́ lẹ́nu mi láàárọ̀ yìí àwọn nǹkan tó jẹ́ wípé ó ti ṣetán kókò kù kó máa take action ló kù ó ti ṣetán àbí kí n sọ pé a ti ṣetán ṣùgbọ́n mo máa mú ètò yìí wá lẹ́sẹẹsẹ lẹ́yọẹyọ mo rọ̀ àwọn Ọ̀yọ́mèsì mo rọ̀ gbogbo Ọ̀yọ́mèsì kí wọ́n bá wa rọ̀ Gani Adams kó rọ̀ lóyè ní kíákíá kó tó pẹ́ jù ọmọ Yorùbá ni mí ohun tí mi ò bá fẹ́ mo máa fẹnu ara mi sọ mi ò ṣe politician oyè tí wọ́n dẹ̀ gbé fún ara tápà ara Nupe tó gbé fún ọmọ Fúlàní oyè ìran ilẹ̀ Yorùbá ni so ẹ jọ̀ọ́ pẹ̀lú àwọn information tí mo máa give láàárọ̀ yìí lórí ara Nupe tí wọ́n pè ní Gani Adams ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹ̀yin Ọ̀yọ́mèsì ẹ̀rí pé mi tí ìwọnú ètò lọ rárá bẹ́ẹ̀ mo kọ́kọ́ ń já yín sí kó tó di pé mo wọ ètò yìí deeply láàárọ̀ yìí mo wọ deep lọ ẹ̀yin Ọ̀yọ́mèsì ẹ máa wò níwò wípé ẹ tí ìrọba yín jẹ àbí ẹ máa rò ó nílò wípé ẹ tí ì rí ọba ìlú Ọ̀yọ́ jẹ báwo lẹ ṣe fẹ́ rí ọba ìlú Ọ̀yọ́ jẹ báwo lẹ ṣe fẹ́ rí ọba ìlú Ọ̀yọ́ jẹ a máa sọ̀rọ̀ débẹ̀ láàárọ̀ yìí ìdí tẹ́ ẹ̀ tí ìfìjọba tí gbogbo ẹ̀ fi ń dàrú tí gbogbo ẹ̀ ń ṣe rọ̀kọ̀rọ̀kọ̀ tó sì ń ṣe mo máa sọ fún yín láàárọ̀ yìí ṣùgbọ́n kókó ọbẹ̀ ni wípé ẹ rọ̀ Gani Adams ẹ rọ̀ lóyè oyè ilẹ̀ Yorùbá ni kì í ṣe oyè ilé bàbá ẹ̀ oyè tí wọ́n fi ń ta jagunjagun lọ́rẹ ni eléyìí tí wọ́n dẹ̀ ẹni tó dẹ̀ fún yìí ọmọ ojo ni ojo ni ẹni tó dẹ̀ gbé fún yìí kì í ṣe ẹni tó nífẹ̀ẹ́ Yorùbá ẹ̀yin èèyàn mi information kù sí mi lọ́wọ́ láàárọ̀ yìí ẹ rí pé mo tún wọlé wá tó ní ibi tí a bá ọ̀rọ̀ dé yìí iná ti jó lórí kókó a gbọ́dọ̀ máa lahùn a gbọ́dọ̀ máa ké lójoojúmọ́ ni mo sọ fún yín kò sí lọ́wọ́ tá a wà yìí àti ẹ̀ṣà rẹ̀ rárá nítorí pé ìran mi ń sọ́fà lọ́wọ́lọ́wọ́ àwọn tó dẹ̀ ń sọ́fà ìran mi gbogbo wọn lámọ̀ Gani Adams jẹ́ ìkan lára àwọn olórí tó ń fi ìyà jẹ ìran mi ìran máa ládé a gbọ́dọ̀ yọ lóyè Gani Adams ó gbọ́dọ̀ kúrò lórí àpèrè tó wà yẹn a ò fẹ́ ń bẹ̀ mọ́ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ wọnú ètò lọ ẹ máa fi opportunity bá mi máa ṣí ẹ̀ fònílé ẹ bá mi máa fi ṣí ẹ̀ fàlejò gẹ̀dẹ̀gbẹ́ máa gbiná láàárọ̀ yìí a máa fọ́ gbogbo mi tiẹ̀ ní sọ pé a máa fọ́ lójú a máa tú gbogbo ètò láàárọ̀ yìí a máa tútò gbogbo nǹkan tí àwọn bàbá wa ti bàjẹ́ yẹn àwa yìí la máa tú gbogbo ètò a ṣẹ̀ bẹ̀rẹ̀ ní information kì í síbi lọ́wọ́ ẹ̀yin èèyàn mi ẹ máa wo fídíò kan ṣe tí mo máa play fún yín àbí ẹ wo ẹ̀yìn mi níbi tí mo jókòó sí níbi tí mo jókòó yẹ rí pé background mi ẹ lè máa wo àwọn ọba ẹ wo ibi tí Gani Adams ẹ wo ibi tó jókòó sí ẹ wá wo ààyè bó tó pọ̀ ẹ wo ṣíà bàbá wa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ anybody ò rán mi iṣẹ́ Olódùmarè adẹ́dà ṣẹ̀dá ó mọ̀ kò sí wọn bí ẹlẹ́dàá wọn wà bí kò sẹ́nibọ̀dì tó rán mi iṣẹ́ torí ẹ̀yin ọmọ Yorùbá wọn ránṣẹ́ ni no ohun táwa rí làwọn sọ o ẹ wo pẹ̀lú information gbogbo tá a ti gbọ́ pẹ̀lú àwọn ọmọ Gani Adams gbogbo ẹ̀ náà la máa bẹ́lẹ̀ ní àní fi ẹyọ kọkù sílẹ̀ now ẹ wo ààyè bàbá Ẹlẹ́bùúbọn ẹ jẹ́ kí n ṣe báyìí ẹ jẹ́ kí n gbé fídíò yẹn ẹ jẹ́ kí n ní àìwá ẹ wo ààyè bàbá Ẹlẹ́bùúbọn à ń yàtọ̀ sí ààyè bàbá Ẹlẹ́bùúbọn ẹ wo àwọn ọba aládé tí wọ́n sì jòkó sísàlẹ̀ síbẹ̀ yẹn ẹ wá wo Gani Adams ẹ wo ibi tó jòkó sí wọ́n gbé sí ààyè ọba wáì tó fi rí bẹ́ẹ̀ Gani Adams ò lẹ́tọ̀ọ́ pẹ̀lú oyè tó wá fúngbọ́ kì í tó wá ń ṣe the right owner to that throne kì í tó wá ń ṣe ẹni tó tí gbogbo ọba lọ́mọ̀ pé àwẹ̀ yóò ṣọmọ Yorùbá secondly ojo ni ọmọ ojo ni kì í ṣe jagunjagun ojo ni lóògùn ojo ni ẹ wá wo bó ṣe jòkó tó fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ àwọn ọba aládé nílẹ̀ Yorùbá so bàbá mi ọba Ògúnwùsì ṣé ẹ fẹ́ jẹ́ kó máa yé wa wípé ọ̀rọ̀ tí Gani Adams ń sọ wípé òun ju àwọn ọba kan lọ ní ilẹ̀ Yorùbá ṣé ẹ wá fi ń yé wa pé lóòótọ́ ni
torí pé mo béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ bàbá mi kan pé bàbá a gbọ́ pé ìjẹ́ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ìjọ ju ọba ilẹ̀ Yorùbá lọ wọ́n jẹ́ kó yé wa pé olórí ẹrú ni olórí ẹrú òun ni oúnjẹ oyè tí Gani Adams jẹ Gani Adams fún ara ẹ̀ Gani Adams fún ara ẹ̀ òun gan atọ̀húnrìn wá ní ilẹ̀ Yorùbá kì í ṣe pé wọ́n forí Gani Adams sọ ilẹ̀ Yorùbá ẹ wo ààyè àwọn lọ́balọ́ba àga tí wọ́n gbé fún àga irú àga tí Ọọ̀ni of Ifẹ̀ jókòó lé lórí òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ojo olórí ẹrú Ọ̀yọ́ òun ló jókòó sí irú àga tí bàbá mi àwọn ọba Ọ̀wọ̀ ọba Àkúrẹ́ gbogbo wọn bẹ́yẹn orí àga tó jókòó sí ní Ààrẹ Ọ̀nà Kakanfò ní Gani Adams jókòó lé kò yẹ kó rí bẹ́ẹ̀ ọba Ògúnwùsì eléyìí tẹ́ ṣe yìí ó bí àwọn ọmọ Yorùbá nù kí ló dé so Gani Adams wá proof fún gbogbo ilẹ̀ yìí pé òun ju àwọn ọba kan lọ tá a dẹ̀ mọ̀ pé àwọn ọba kọ̀ọ̀kan jókòó sílẹ̀ wọ́n jókòó sísàlẹ̀ òun wá jókòó ti ọba ẹ wá wo ìjókòó kó tó pọ̀ ìjókòó yóò ga jùlẹ̀ tẹ́ gbé fún odidi àgbà ilẹ̀ Yorùbá odidi àgbà ilẹ̀ Yorùbá ìyẹn bàbá wa Ẹlẹ́bùúbọn ẹ wo ààyè kó tó pọ̀ bàbá yẹn go fi comfortable lórí ìjókòó yẹn mo máa fi hàn yín sìn ẹ jẹ́ ká sáré wò ẹ wo àwọn ọba bó ṣe jókòó sí àwọn top class ọba nílẹ̀ Yorùbá òun ni Ààrẹ Ọ̀nà Kakanfò kí tó bá tẹ̀ tún jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó tún jẹ́ jagunjagun tó tún jẹ́ ibùbó jẹ́ jagunjagun olórí ẹrú Ọ̀yọ́ ni wọ́n sì máa ìsàlẹ̀ ló yẹ kó jókòó sí pẹ̀lú àwọn guys tó wà nísàlẹ̀ pẹ̀lú àwọn ọba ìjòyè gbogbo tó wà nísàlẹ̀ ẹ wo ọba aládé nísàlẹ̀ náà ẹ wo àwọn ọba aládé tí wọ́n dé adé ẹ wò wọ́n nísàlẹ̀ ipò tó yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò jókòó sí rèé kátẹ bàbá yìí máa fún níwájú ní ẹ̀gbẹ́ ibì kan ibi tó yẹ kó jókòó kì í ṣe ibi tí àwọn ọba aládé ń jókòó àbí kó tẹ jókòó ti àwọn ẹ̀ṣọ́ yìí àwọn security wọ̀nyí kó jókòó tí wọ́n so bàbá mi ọba Ògúnwùsì ó bí àwọn ọmọ Yorùbá nù o ìtẹ́ ẹ ṣe yìí ó bí àwọn ọmọ Yorùbá nù gidi gan sí yín nítorí pé ó rí bìbàtà pé ẹ fojú àwọn aládé kejì yín gbolẹ̀ ni torí ó má Gani Adams jẹ́ gbogbo wa náà la mọ̀ pé onígbéraga ẹ̀dá ni ẹni tí ò tó a máa jẹ́ sọ̀rọ̀ jẹ́ ń dákẹ́ ìwọ lóbìnrin ọ̀lọ́wọ́ mi jẹ́ sọ̀rọ̀ jẹ́ ń dákẹ́ jẹ́ sọ̀rọ̀ má pa mí lẹ́nu mọ́ gbogbo wa la rí bó ṣe máa approach àwọn èèyàn bígbà kan pé oyè yẹn ó ti dàbí Ọlọ́run bẹ́ẹ̀ dẹ̀rẹ́ òtún bá ń tẹ́ni ìzírò ẹni tí wọ́n ń pa ọmọ Yorùbá tó lòun nídìí approval lọ́wọ́ Buhari tó kọ àwọn ọmọ ogun tó kọ àwọn ọmọ ẹ̀ sínú gbọ́ pé kọ́ máa pa àwọn àgbẹ̀ wa ó lòun fẹ́ gba approval lọ́wọ́ ẹ̀ kó tó di pé ó lè jáde láti ran ọmọ Yorùbá lọ́wọ́ oore wo ni ọmọ ní Gani Adams ṣe ẹ wọ àwọn ọba aládé náà ọba aládé kan ló dé adé tó wà nísàlẹ̀ yìí náà tẹ wá gbé Gani Adams tẹ wá gbé lọ sókè àwọn ọba aládé lélẹ̀ tó ń dé adé lórí àwọn lẹ̀ ń wò yìí lójú ìwòran yìí ọba aládé rèé ṣé àwa sọ pé Gani Adams ju àwọn ọba yìí lọ ṣé Gani àti ẹ̀ṣẹ̀ a máa rọ́bà mí gan tó yẹ pé olódìdí ìlú ẹ̀mú tí ì ṣe baálẹ̀ rárá tó jókòó sí ìsàlẹ̀ mẹ́yìn tí ó jẹ́ pé kì í ṣe ẹ wo àwọn ọba bàbá ọba Ògúnwùsì inú wa ò dùn inú ẹni láti rọ Gani Adams lóyè ẹni láti rọ lóyè èyí tó ṣe fún ọba aládé ilẹ̀ Yorùbá yà ànígbà a gbọ́dọ̀ rọ lóyè ni a gbọ́dọ̀ rọ lóyè Gani Adams ó ṣe láti èní lọ ó ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ Yorùbá èmi àròlé kọ́ declare àìná mo kọ́ announce fún gbogbo ọmọ Yorùbá pé láti èní lọ ó ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò torí pé kí ni ó tẹ ojú àwọn bàbá wa mọ́lẹ̀ tó bá ní wọ́n fẹ́ gbé àga yẹn fún ẹgbẹ́ ó yẹ kó o sọ pé ò lè jòkó pé àwọn ọba aládé kan ló sì wà nísàlẹ̀ ń bí torí àwọn tó kó síbẹ̀ yẹn la rí pé àwọn gbajúgbajà ọba rẹ̀ ó lọ́tún lọ́sì ó dá ẹ máa bọ̀wọ̀ èyí tẹ́ jẹ́ ògbóògì ọba torí ilẹ̀ Káàárọ̀ Oòjíire láti ìpilẹ̀ṣẹ̀ náà ti wò wá àwọn ọba wo ló lágbára jù ní ilẹ̀ Yorùbá àwọn ló kó síbẹ̀ yẹn ìwọ rèé Aláàfin Ọ̀yọ́ ò sí láyé bí Aláàfin Ọ̀yọ́ bá dẹ̀ máa wábẹ̀ yẹn kíní ọ̀pá ẹ̀nà máa gbé wá kì í ṣèwọ ló dẹ̀ máa gbé wá torí jagunjagun ni ẹ olórí ẹrú ni ẹ nílùú Ọ̀yọ́ ìwọ kọ́ ló máa wá ọ̀tún ọba ń bẹ́ẹ̀ tí ọba ilẹ̀ Yorùbá bá wàjà ọ̀tún ọba tó ṣe lè máa sọ pé òun tọ́ sórí àpèrè yẹn tán ọba tí ìrẹ́ ni yàn síbẹ̀ àwọn ló yẹ kó gbé ọ̀pá yẹn wá láti wá represent ọba kì í ṣe ìwọ ó dẹ̀ wá bẹ̀rẹ̀ wá represent ọba ẹ̀yin èèyàn mi ẹ sáré wo fídíò yìí fún mi. You are crazy orí ẹ máa dàrú tiẹ̀. Okay, thank you. Mary Ọláoyè ẹ ṣeun ó dẹ̀ pé èèyàn kan ló sọ rádà dáńbẹ̀ ẹ ṣe gàre. Kakanfò is a slave ni olórí ẹrú ni slave ni ọmọ tára tó bá mọ̀ jẹ́ àkọ̀rẹ́ tiẹ̀ lẹ́ni slave ni Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ẹrú Aláàfin ni àwa ti confirm ẹ lọ́wọ́ tá a wà anybody kò lè fi ikọ̀ bò wá lójú àwọn ọmọ kékèké yìí ojú wa ti là gan àwọn àgbààgbà ti là wá lóye eléyìí ò ń ṣe kí ni bó ṣe jòkó sí sọ́dọ̀ àwọn ọba olórí ẹrú lọ́dọ̀ àwọn ọba olórí ẹrú for that matter tó yẹ pé gbogbo àwọn ọba yìí ló ní alágbára káàkiri ìlú tí ò sí inú wọn tí Gani Adams fún ara ilé túbà tẹ̀sẹ̀ wọn ẹni tí ò ṣe ojúṣe ẹ̀ fọmọ Yorùbá tí wọ́n pọ̀ ọmọ Yorùbá táàrí tí wọ́n fi pa oyè ènìyàn bẹ́yẹn
ó ní for the 8 months ọtí pààyàn ló ti ń pariwo kiri ẹ jẹ́ sáré gbẹ̀yìn débẹ̀ olórí ẹrú ni o máa sọ olórí ẹrú ni Gani Adams olóyè tó jẹ ó lè má jẹrú o ṣùgbọ́n oyè tó jẹ olórí ẹrú ni dádì mi ẹgbọ́n sókè o ẹgbọ́n sókè ẹ ṣeun dádì mi. sẹ́rí lórí ọ̀rọ̀ Gani Adams èmi ti gbúrò ọ̀gbẹ́ni yẹn láti bí 30 something years ago. That man is a businessman, Gani Adams. Businessman. Onígbéraga ìdádẹ ni. Ajẹ́ kí lè fẹ́ dẹ̀ mi. Kò fẹ́ kí anybody tó. Kò dẹ̀ fẹ́ kí orúkọ ẹnìkankan kó ga dúró kan lọ nílẹ̀ Yorùbá. Ṣòye. Ṣẹ́rí bẹ́ẹ̀ ni. Ṣẹ́rí tó bá ní Gani oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó bá fi létè mi ní tábà gba Yorùbá nation tó ká cancel nítorí kò wúlò. Kò wúlò. Number one pé kí ni oyè ààrẹ kó máa gbógun ti ìwà jà àwọn tó fẹ́ gbógun ti ilẹ̀ Yorùbá láti ìgbà tí mo ti ń gbọ́ orúkọ Gani Adams kò bá ẹlẹ́yàmí ìjà rí o nígbà tó wà ní OPC kò bá ẹlẹ́yàmí ìjà mọ́ ẹ̀jẹ̀ yẹn ló transfer sí ara àwọn ọmọ OPC tí wọ́n pé wọ́n máa gbàyàwó ara wọn wọ́n máa para wọn ó ló fa the first tí federal government band wọn nígbà yẹn ẹ ṣeun bàbá Jimoh and gbogbo ìwà ẹ̀ ọ̀tẹ̀ ni now tẹ bá wo nísìnyí ó jáde sí wípé Sunday Igboho ó ní Sunday Igboho gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ni tó máa ṣe kíni tó máa tì lọ́wọ́ ìjẹ́ òun Gani Adams ó ti ń fi Yorùbá nation pawó ọjọ́ ti pẹ́ ó ti fọmọ Yorùbá pawó ọjọ́ ti pẹ́ ó ti pẹ́ tó ti fọmọ Yorùbá pawó ẹni tó dẹ̀ add for business kò nígbà kí ẹnì kọ́kọ́ kó bọ ọjà ń jẹ́ kò nígbà kí ok tó bá yẹ bẹ́ẹ̀ sí òun lólóró OPC òun náà ti ní Ààrẹ Ọ̀nà Kakanfò àjẹkílẹ̀ fẹ́ ni ṣòye yìí nígbà mọ̀ rí pé tẹ́rí èmi ò rí pé kò relevant fẹ́ni tí ẹni tí ò lè ṣe gbogbo fún ilẹ̀ Yorùbá ẹ ò gbà tí àwọn Fúlàní ti ń pa ọmọ Yorùbá a dẹ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò níbẹ̀ tí ò ṣe kankan ìgbà tí wọ́n ń ṣe ọmọ Yorùbá tó wá ń dúró pé kọ́ fún ẹ ní approval kí gọ́ọ̀mẹ̀ntì fún ẹ ní approval tí mo wá dẹ̀ wọ̀ kí gọ́ọ̀mẹ̀ntì ló kó wọn síbẹ̀ tó yẹ yín ń fẹ́ kí gbogbo Nàìjíríà mọ̀ wípé Gani Adams ajá àwọn federal government ni ajá àwọn politician ni tó yẹ yín kò sí kankan tí Yorùbá lè ní hope lọ́wọ́ ẹ̀ kò sí it's out for money owó ló need so nígbà kan fún àyèwà ìbá ni pé a ti mọ̀ pé oyè olórí ẹrú ni a ti mọ̀ wọ́n rẹ̀ káwọn fún òkè ogun olófẹ́ jà sí kò sí kọ́kànṣó Ààrẹ Ọ̀nà Kakanfò kò sí tó jẹ́ bẹ́ẹ̀ mọ́ à nídìí ẹ̀ history gbé wípé gbogbo àwọn tó ń jẹ́ ọlọ́tẹ̀ aṣáà ìbí Ààrẹ Ọ̀nà Kakanfò náà ló fi Yorùbá sínú ẹrú. ó ní nílùú Ìlọrin Àfọ̀njá ó fi wá sóko bẹ́ẹ̀ ló fi àwọn ọmọ Yorùbá sóko ẹrú bẹ́ẹ̀. sóko ẹrú ńlọrin so ẹ wá ní kí Gani Adams pé kí ẹ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ègún yẹn ti wà ń bẹ oyè táwọn pé oyè ègún ni kí la fi ṣe ń lẹ Yorùbá à nídìí ẹ̀ mọ́ tó bá kọ kàráǹgídá Ààrẹ Ọ̀nà Kakanfò a lè change orúkọ ẹ̀ sí nǹkan mẹ́ẹ̀ kó kúrò nbẹ gẹ́gẹ́ bí Kọ́lá kan ṣe sọ pé let's useless the post is irrelevant kò wúlò fún wa láti ṣe tó ti fi Ààrẹ Ọ̀nà Kakanfò síbẹ̀ kò sí ohun tó ṣẹlẹ̀ ìgbà tí OPC nígbà yẹn kí ni wọ́n ṣe wọ́n máa ń háyà wọn ni tó bá fẹ́ lọ gba gáràjì lẹ́kọ̀ọ́ wọ́n máa háyà OPC kó kún wọn dẹ́wọ́ kó gba gáràjì ẹjọ́ àwọn ọmọ tó ń pa nígbà yẹn tó ń pa yẹn jọ ṣé dàgbà ni wọ́n ṣáwúsá ni ọmọ Yorùbá ni wọ́n boy tí wọ́n pa nígbà yẹn tí MC Olúọmọ fi gbà ṣèbí àwọn náà ni tó pa lóṣòdì ni mo ṣe gbà ìbọn boy tó pa nígbà yẹn wọ́n máa háyà wọn ni Yorùbá sì Yorùbá ni wọ́n pa so what is the gain what is relevant tí Gani Adams ṣe nílẹ̀ Yorùbá àwọn òkè òun ló ń díṣẹ́ fún why you now see this man as nothing that man is nothing for us he's a standard loss in Yorùbá land náà Ọ̀nà Kakanfò no àní. so yẹ ọlọ ẹ má bá mi pín ètò yìí olóṣèlú dojú ìjà kọ Sunday Igboho tí wọn kọ Sunday Igboho rẹ́dì ojúlówó ọmọ ọkọ Yorùbá ni tí ò fẹ́ kí àwọn ọmọ Yorùbá kó jìyà iṣẹ́ tó yẹ kí Gani Adams ṣe oní Sunday Igboho ṣe so ó wá ní Sunday Igboho gẹ́gẹ́ bí traitor tó máa lé wọlé tó máa jẹ́ orúkọ parẹ́ kí ni mi lè ṣe ló ṣe ń wá tí báyẹ̀ bẹ́ẹ̀ pé ẹwẹ̀ kan náà ọmọ ẹ̀ tó jáde pé kí Sunday Igboho kó dákẹ́ àwọn máa fọ́lẹ̀ mọ́mọ́ ẹ̀ tó ń bá àwọn máa kọlù just imagine máa kọlù Yorùbá ẹgbẹ́ rẹ̀ like all of them they are not full grown up blood wọ́n ṣe blood Yorùbá kọ́ ló wà nínú half Fulani half Yorùbá ni wọ́n. lógun ojo. lastly má kò bẹ àwọn ọmọ Yorùbá let's forget anything called Ààrẹ Ọ̀nà Kakanfò àní tábà ní Ààrẹ Ọ̀nà Kakanfò ni àní máa rí Fúlàní nínú igbó tábà ní Ààrẹ Ọ̀nà Kakanfò ni kò ní máa dictate kò ní máa dìgẹ̀mí kò ní máa contest ara ẹ̀ pẹ̀lú àwọn ọba wa. ọba máa rán wọn ṣe lọ jagun fún wa ni tó bá dẹ̀ lọ jagun yẹn tó bá ń kẹ́rù bọ̀ á kó wá sọ́dọ̀ ọba máa wá yòrè tó jẹ́ títí àá fún ó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dọ́gba ó wá ń bọ́ bá ṣe kékeré history Ààrẹ Ọ̀nà Kakanfò ọlọ́tẹ̀ ni wọ́n kí ni ipò ọlọ́tẹ̀ ṣe nílẹ̀ Yorùbá arrest my case sir let Ààrẹ Ọ̀nà Kakanfò be cancelled in Yorùbá land. ẹ ṣeun bàbá mi kẹ́ tó lọ bàbá ẹ ṣeun kẹ́ tó lọ sà ẹ wo ibi tó ń gbàgà ẹ̀ sí tó fọ ẹgbẹ́kẹ̀gbẹ́ àwọn ọba lẹ́ni tó yẹ kó wà tẹ̀mí ń rò lọ́kàn tèmi mọ̀ bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ lọ́kàn tí yín o mo kàn fẹ́ kẹ́ sọ ọkàn yín ni o ẹni tó yẹ kó wà ní
ẹnu ọ̀nà ẹnu lẹ̀kùn kó fi yí àwọn lọ́balọ́ba àwọn èèyàn jankanjankan àwọn bọ̀rọ̀ kìnní tó wọlé sínú inú ààfin inú họ́ọ̀lù tó ń lò ní Ilé Ifẹ̀ ní bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn tó yẹ kó fi ọ̀nà wọn gẹ́gẹ́ bí olórí ẹrú Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ tó jẹ tó dẹ̀ pé jagunjagun náà fi ń jẹ ṣùgbọ́n wá rí pé wọ́n wá gbé àga ẹ̀ sókè high table tí àwọn ọba aládé tó ní adé lórí tó dẹ̀ jòkó sísàlẹ̀ tó dẹ̀ tún sọ wípé mo kí ẹ̀yin tẹ́ wà lọ high table mo tún kẹ́yìn náà tẹ́ wà lọ high table kejì báwo lẹ ṣe rí ọ̀rọ̀ yẹn sí lẹ́nu Gani Adams báwo lẹ ṣe rí sí. ṣe Gani mi sọ wọ́n ní wípé ilé tó bá ń tòrò ọmọ àlebè ò tí ì dàgbà ni tọ́mọ àlebè bá dàgbà á dá lérú gẹ́gẹ́ bí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó fi jẹ ẹnu géètì ló yẹ kó wà kó máa lọ kó máa bọ̀ kó máa wò pé ṣé kò sẹ́ni tó gbẹ́rù fi wọlé ṣé kò sẹ́ni tó wá ṣọba ní jàǹbá kó jẹ́ pé kí ni Ààrẹ Ọ̀nà Kakanfò kí ni mínì nílẹ̀ Yorùbá ni wípé olórí sójà ni ìdí ló pé àníjẹ ní Nàìjíríà mọ́ àlọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ àti lo sójà àti lo ọlọ́pàá àti lo mọ̀pó Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá la is useless àníjẹ mọ́ sójà military kí ni àkókò fún kí ni àní n tó fi rí ọba fín òun ni wípé ẹrú olóṣèlú ni ọba tó bá tàpá sí ó mọ bó ṣe máa lọ fẹjọ́ wọn sùn nílẹ̀ Haúsá tó máa wá bó ṣe máa yọ ọba yẹn ọtún wọlé sọ sálàrì ọba yẹn mọ́ so àwọn bá ń bẹ̀rù ẹ̀ nítorí pé ẹrú olóṣèlú ni ó mọ àwọn olóṣèlú tó ń da Nàìjíríà rú ó mọ gbogbo àwọn tó fi Fúlàní sínú igbó ó mọ gbogbo wọn ó mọ gbogbo pátápátá so àwọn ọba gan ń bẹ̀rù ẹ̀ nítorí ibi tó bìlọ́ọ̀ sí ní àwùjọ àwọn Fúlàní ó láwọn bó ṣe lè sọ̀rọ̀ kì í ṣe pé bí apò ògùn ló níjọba lọ kì í ṣe pé agbára ló níjọba lọ ọba nítorí pé ọba ti sọ àṣẹ wọn nù àwọn politician ló tọ́jú ọba ló ń fowó ọba lówó lóra mọ́tò fọba òun dẹ̀ ni wọ́n rán ó dẹ̀ dance stone fún àwọn Fúlàní so ìdí táwọn fẹ́ràn fi lè sọ̀rọ̀ nìyẹn ọba tó bá gbójú ìjà kú Gani mọ bó ṣe máa lọ fún àwọn Fúlàní pẹ̀lú ọdẹ nọdí ẹfá àwọn Fúlàní àwọn ọba tó pa yẹn gan tá bá wúwa owó ẹ pé amarọwọ ẹ bẹ nígbà tí ìfẹ́ tí Yorùbá kàn lè dáadáa amarọwọ ẹ níbẹ̀ tó yẹ òṣìṣẹ́ fún ilẹ̀ Yorùbá politician ló ṣiṣẹ́ fún ìdí tí tó fi gbọ́ ọba gàràgàrà nìyẹn òun tá a fi sọ wípé ètò ẹ̀ ní Gani Adams ṣe fọwọ́ sí Yorùbá nation tọ́kẹ́ tí Yorùbá nation bá dé àṣírí òun á tú òun á dẹni lẹ́lẹ̀ tó á dá padà síbi tó bì lọ́ọ̀ sí tó yà pé kíkà ọba ẹ̀kọ́ fọ́ sí Yorùbá nation Yorùbá nation á dá agbára padà sáwọ́ àwọn ọba máa pàṣẹ ibẹ̀ ni Gani sì máa mọ̀ pé olórí ẹrú lòun ibẹ̀ láti máa káńsù pé tó kí ni àlọ́ lórí ẹrú fún àti ní sójà àti lọ́lọ́pàá àti ní CID àti ní SSS àti DSS kí lórí ẹrú wà fún we don't need you anymore nítorí ẹni pé wà láàfin máa gá ìjọba láàfin iṣẹ́ Ọ̀nà Kakanfò ní máa gá ìjọba láàfin bẹ́ẹ̀ni ibi tẹ́ máa dùn sí nìyẹn so ìdí nìyẹn tí Gani òṣèlú fọwọ́ kò fẹ́ fọwọ́ sí Yorùbá nation torí pé àwọn olóòótọ́ sì wà ń bẹ̀ tá a máa sọ pé ó yá go where you belong to nígbà tá a bá ti gbàṣẹ kúrò lẹ́nu àwọn Fúlàní tó ń darí àwọn ọba wa tó ń darí tó jẹ́ pé spokesman àwọn ní Gani Adams is that so that tone ìdí tó fi gan bá gàràgàrà nìyẹn nígbà tó fi gbé àga yẹn síbẹ̀ kò sọ́ba tó lè sọ̀rọ̀ ọba tó bá sọ̀rọ̀ kò ní bá sálárì mọ́ ọba tó bá sọ̀rọ̀ Fúlàní apá tó sì kọ́ tó lè máa ṣẹlẹ̀ ẹ gbàgbé bóyá pé Tinubu ló wà ń bẹ̀ nísìn camouflage ni bàbá yẹn àwọn olóṣèlú lù wá àwọn ni ló sì ń lù wá a kò dúpẹ́ pé Tinubu ó yìí jẹ́wọ́ ọmọ ọkọ fún wọn ẹ̀jẹ̀ Yorùbá wà lára ẹ̀ ó sì jẹ́wọ́ ọmọ ọkọ pé irọ́ lẹ pa pẹ̀lú ọgbọ́n káwa náà ní ìyí mọ́lẹ̀ so tó sílẹ̀ nìyẹn Gani Adams we don't need political abortion we don't need him anymore that's the post una fẹ́ báyìí. Thank you sir. ẹ ṣeun bàbá. ẹ ṣeun dáàdi mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ojú òní tì yín o ẹ ṣé o adélẹ̀ lérí wa bàbá mi ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o yeah all right sir yeah. Ẹ̀yin èèyàn wa tí ẹ bá fẹ́ pè wọlé nọ́mbà tí ẹ máa fi pè ló wà lójú fọ́nrán yìí o nọ́mbà tí ẹ máa fi pè ló wà lójú fọ́nrán yìí nọ́mbà tí ẹ máa fi pè ló wà lójú fọ́nrán yìí ojú òpó ti sílẹ̀ báyìí jẹ́ pé bàbá wa yìí bàbá o ẹ ti wà ní gbogbo àgbáyé o wọ́n ń gbọ́ yín àṣẹ Ìdùmarè àṣẹ o àṣẹ o. ṣe rí lára àwọn àjẹ́ tó sọ̀rọ̀ fún àwọn olórí gbogbo yẹn tó gbé jáde nígbà yẹn tó ní kó máa fèsì ìdára ilé ìtọ́kọ́ sọ̀rọ̀ àbí kejì yẹn tó ní kí ìdára sọ̀rọ̀ ẹ̀ kó ṣe kí nìkan wọ́n mọ̀ dáadáa. Òun àtàwọn ọmọ Gani Adams ní owó dèdè òkú wọ́n ti máa ń lo 419 nìyẹn. dáàdi mi ẹgbẹ́ òsókè gbogbo ọmọ Yorùbá fẹ́ gbọ́ yìí WhatsApp number ni o WhatsApp number ní tẹ́lẹ̀ ilé tó wà lójú fọ́nrán o ọmọ ẹ wà ní South Africa ọmọ ẹ wà ní South Africa ok mo gbọ́ yín sà ẹgbẹ́ òsókè dáàdi mi Maria lórúkọ ọmọ ẹ tó wà ní South Africa. ọmọ ẹ fẹ́lẹ̀ ó fẹ́ ya ọmọ bíbí ló fẹ́ yà ní. ó tún fẹ́ ya ọmọ ẹ ní wèrè. sòwọ́n àti ẹnìkan tó wà ní ìdíròkò wọ́n pè yẹn ní ìyáàbíyé wọn àtàwọn ọmọ OPC ọmọ ẹgbẹ́ Gani Adams náà ṣiṣẹ́ fún sọ́wọ́n àti ẹgbẹ́ OPC wọ́n lo 419 fáwọn èèyàn confam. nígbà tó tiẹ̀ jẹ́ pé ọ̀gá olè lọ́la bá. bẹ́ẹ̀ lẹ́ bá fẹ́ mọ much
a sọ̀rọ̀ lẹ́yìn sí. Ó dá bàbá mi. So mo ṣe tẹ́bí download yẹn àtìmẹ́ tó jẹ́ mi ò dẹ̀ give it time. Ọlọ́run mo bẹ́tẹ̀ yìí. Ọlọ́run jùlọ. Ọ̀sán ọ̀fíìsà lọ́pẹ́ òun náà ló ṣe ní stroke. Stroke kan. Àwọn Hausa fi ń control ọkọ̀ pẹ̀lú ẹ̀kọ́ máa control pàpà ní gbogbo gbà yẹn. Jésù. Ogun tó gbójúlé náà ló ṣe fi stroke kan kọ ẹ̀. Àwọn Hausa fi ń gba ọ̀rọ̀ sọ. Àwọn Hausa fi ń control ti pẹ́. Èmi ò mọ̀ pé wọ́n máa bàbí báyìí ní ti máa rí pé akílódé bàbá yìí deputy controller àwọn Hausa ló ń pín owó fún every week. Ẹlòsàn pẹ̀lú bọ́tú bó tún ṣe fi stroke kan kọ ẹ̀ àwọn Hausa ló ń pín owó fún. Láti mẹ́tọ́ sọ̀rọ̀ èmi ò dẹ̀rán. Láàbò ògbà wọ́n fẹ́ bàlùjẹ́. Ẹ ṣeun. Wọ́n fẹ́ bàlùjẹ́ àwọn olùsí. Ọlọ́run ò ní jẹ́ kọ́. Ẹ ṣeun dádì mi fún eléyìí tẹ́ra jáwọlé yẹn ṣe gan. Eléyìí tẹ́ra jáwọlé yẹn adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ máa gbóríṣiríṣi àṣírí lé ní ẹ̀yẹ èèyàn mi. Ẹ ṣáà máa bá wa pín ètò yìí. Àṣírí Gani Adams fún ara ẹ̀ ló fẹ́ di ara ẹ̀ sí. Torí kí gbogbo ọmọ Yorùbá wá wo ìdí òun bó ṣe rí. So adẹ̀ ti ṣe tán a máa bá tan sátáláìtì sí díẹ̀ yẹn. A máa bá tan sátáláìtì sí. Ìwọ tó jára nú pé tó ló fẹ́ pọ̀ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Nọ́mbà mi ló wà lójú fọ́nrán yìí o, ojú òpó ti sílẹ̀ o. WhatsApp nọ́mbà ni o +276 8241 4404. Nọ́mbà tí ẹ máa fi pè wọlé nìyẹn. A sì ní àsìkò díẹ̀ láti lò. Nọ́mbà tí ẹ máa fi pè wọlé nìyẹn. WhatsApp nọ́mbà ni ó sílẹ̀ fún gbogbo wa láti pè wọlé. Ó sílẹ̀ ojú òpó wà ńlẹ̀ ní ṣíṣí o. Ẹ̀yin tẹ́ bá fẹ́ dá sí nǹkan tó wà ńlẹ̀ yìí. Bàbá mi Idris mo kí yín ẹ káàbọ̀ o bàbá mi Idris ẹ ṣeun o ẹ káàbọ̀ lórí ètò bàbá mi Ìdòwú ẹni afẹ́ ẹ káàbọ̀ sá o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò gbogbo yín ni mo kí o ojú òpó ti sílẹ̀ o fún ẹnikẹ́ni tó bá fẹ́ pè wọlé ojú òpó ti sílẹ̀ o fún ẹnikẹ́ni tó bá fẹ́ pè wọlé sí orí ètò ojú òpó ti sílẹ̀ o fún ẹnikẹ́ni tó bá fẹ́ pè sí orí ètò yìí ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ìgbéraga lẹ́nu arákùnrin yìí ẹ máa gbọ́ nǹkan tó sọ ń bí ẹ máa gbọ́ ẹ pè wọlé o ẹ pè wọlé ó free o ẹ fi láti pè wọlé o ẹ máa gbọ́ ọ̀rọ̀ ìgbéraga lẹ́nu arákùnrin yìí. Kí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tí mo ti rí lórí ìjókòó wọ́n fẹ́ bá wa kọ àtàkọ́ lọ́sí abáàgírì ní àtìríròyìn. Kábíyèsí wa. Bàbá ṣe ẹgbẹ́ òsókè ṣẹ́ẹ̀ṣì lọ́rọ̀ láti sọ sà. Orí pé ẹ pè wọlé. Ọlọ́pọ̀ ìpẹ́tẹ̀ tí bá bẹ̀rẹ̀ sí ní download ẹ̀rọ ẹ̀kọ́ lọ kó wọn ni. Owó lè bí owó yẹn lọ fi ṣe lè gba ọmọ PPC Gani Adams ṣe tó náà wọ́n ti ṣe Gani Adams nígbà yẹn. Ìdúró ìkọ́ni gbogbo lọ sẹ́kùn àṣọ yẹ kọ́ lọ gbó yẹ kọ́ ṣùgbọ́n báwọn ni. Ibẹ̀ lọ ti lu agbárí. Báwọn èèyàn. Èyí tó wà nù wọn màmá bíyè ni. Màmá bíyè lórúkọ òun àti eléyìí tó ṣe àjẹ́ ẹlẹ́ẹ̀kejì tó sọ̀rọ̀ yẹn. Òun àti ẹ̀yẹ ló set me up nígbà yẹn. Mo tó bá wo tó dàbí àmà mọ̀ tó yé ọmọdé ìtú mi fún. Bẹ́ẹ̀ ni kò ń ṣàjẹ́ gidi bọ̀ tó ń ṣe ìkà ni wọ́n. Ọ̀gbìn ìdájẹ́ fẹ́ẹ̀kì ni. Ó ti yẹ sí pọ̀tì ìkà ló ń ṣe. Kọ́ máa ṣe nǹkan bí fáwọn ọmọ dúdú Nàìjíríà gbà wọn kọ́ máa lo agbárí àwọn èèyàn. Ohun tó ń ṣe kiri nìyẹn. Wọ́n ní ọkàn ẹnu lọ níbi tàjàkàrà. Tó ti yẹ yín. Mo mọ̀ dáadáa Maria lórúkọ ọmọ ẹ̀. Maria lórúkọ àkọ́bí obìnrin tó wà South Africa. Then second ọmọ ẹ̀ David ìyẹn ṣe bóyá security ní airport ni. Ó ṣe security kìíní fún àwọn fan ní airport. Then ẹ̀kẹta yẹn ìyẹn ni ọgọ́gọ́mẹ̀ orúkọ ọgọ́gọ́mẹ̀ ìyẹn ló fẹ́ yà níbèrè torí ogún tó gbà lọ́wọ́ pẹ̀ ní bóyá bíi Port Harcourt or whatever. Ìyẹn torí yẹn máa dà sí so wọ́n ló fi lọ́ọ́ fẹ́ ṣe yẹn léṣe. Táyà yóò dá pé má máa sọ̀rọ̀ bí onígbọ̀ngàn ọ̀tọ́ ní ó tà láti wò bọ̀ kò lè tọ́ lára gbèrè. So then the last boy wọn Oyinda the last boy then àti ẹ̀sìn tó sọ̀rọ̀ sẹ́ni ní download rẹ̀ fún yìí. Àti mẹ́tò mo mú délé ní confam. Confam ó lè jẹ́ nìyẹn fake ni wọ́n. Bàbá kí lẹ fẹ́ sọ lórí Gani Adams gọ́gọ́gọ́ fún ara ẹ̀ kí ni. Oṣù tó la fẹ́ sọ ju pé it's a fake leader of Aare Ọ̀nà Kakanfò to me torí gbogbo program mo tẹ̀síwò láti bẹ̀ta gbogbo àwọn Ọ̀yọ́ lè sì gan àwọn ẹgbọ́n ti jáde fún wọ́n ti sọ bí level oyè ẹ̀ ṣe jẹ́ so bẹ́ẹ̀ pé original Aare Ọ̀nà Kakanfò ó yẹ kó ti wọgbó ti pẹ́ torí bá ọkọ̀ fipá gba àwọn Yorùbá lẹ́yìn ọ̀kan náà àwọn lọ́dún jèyí ó yẹ kó ti wọlé ó yẹ kó ti wọgbó kí ni wàá gbọ́ ti dùn pé yes Aare ẹni tó fẹ́ kọ̀yà fún wa bọ̀ bẹ́ẹ̀ mi ṣe wo PLC olóyè ní PLC tẹ́lá gbọ́ PLC eléyìí sọ ìdílé olóyè Aare Ọ̀nà Kakanfò tẹ́lẹ̀ mọ́ ẹ̀yìn odi ló ń gbé pẹ̀lú awọ ẹkùn lọ́ máa ń wọ̀ lẹ́yìn odi nígbà ní South Africa bí tẹwà ẹni tó ń jà fún bíà ìjọ kìíní lọ́bẹ̀ ṣe ń pa àwọn èèyàn nígbà wo ẹbí awọ ẹkùn lọ́wọ́ tó lì ti gbogbo àwọn ọmọ ìlú kó yá ẹṣin fún gbogbo fọ́nínà léwu lè bẹ́ẹ̀ láíláí owó lè sọ bẹ́ẹ̀ náà tó àwọn ọmọ lọ́n jẹ́ kiri ẹjọ́ tó lọ́wọ́ jùwọ́n sẹ́gbẹ̀ kan kàmọ́ ọmọ olójúwò Yorùbá gidi kàmọ́ ara àwọn èèyàn ń sọ̀rọ̀ báyìí pé kọ́rọ̀ lóye pé kán tiẹ̀ gboyè yẹn lọ́wọ́ ẹ̀ báwo lẹ́yìn náà ṣe rí sí ń jẹ́ faramọ́ pé kán gba oyè yẹn lọ́wọ́ ẹ̀ sà. Of course ẹni tí ó bá lè ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe kí ló tún kù wọ́n máa rọ lóye nìyà èèyàn tí ó bá ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe kí ni nẹ́ẹ̀sì kọ́rọ̀ lóye náà ni kọ́ gbà ni. Ẹ ṣeun. Kọ́ gbà ni o ẹ tó bá wà nídìí òru tó dábẹ́ mò ń jẹ kọ́ gbòòrò ọwọ́ ẹ̀kan fún lálùbọ́sà tó bá lè jẹ. Ìdòwú ẹni afẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun o
ẹ ṣeun ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín dáàdì mi all right kẹ́ni wonderful day thank you ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o ọ̀rọ̀ gidi òun lẹ gbọ́ yìí o ẹ wo bí Ọọ̀ni of Ifẹ̀ kàn ń wò ó rẹ́rìn ẹ máa wo kẹ́ ẹ bá lè mọ̀ pé Ọọ̀ni of Ifẹ̀ mọ̀ ẹ máa wo ẹ rí Ọọ̀ni of Ifẹ̀ máa kò máa wò ó máa rẹ́rìn ẹ máa wo ẹ máa gbọ́. wọ́n fẹ́ bá wa kọ àtàkọ́ ọtí abá àgírí ní àpérò yìí. abá àgírí. kábíyèsí wa Ọọ̀ni ìrìṣà. ẹ máa gbọ́ bí ẹ máa gbọ́ kan tó máa sọ bí o. wákàtí kan wọ́n rẹ́rìn-ín. kábíyèsí ò mọ̀ pé ilẹ̀ Yorùbá làwọn pé gbogbo yìí. gbogbo ọba ò lè pé lẹ́ẹ̀kan náà. ṣùgbọ́n bí tábà ti rí ọba tó bá ti wọ 200 lórí ìjókòó ọba ilẹ̀ Yorùbá ti pé. ó lè kó tún ka àwọn ọba tó jókòó látòní high table àtàwọn ọba tó jókòó pẹ̀lú adé another high table. There are more than 200 obas in the city. Kí kábíyèsí olóríṣà for his courage láti pe ìpàdé iṣẹ́ ilẹ̀ ìṣe kábíyèsí ọba olóhùn ti sọ gómìnà alọ́dún 4 ìní alọ́dún 8 àpò bẹ́ẹ̀ ọba wà lórí tẹ́ rògbé pàdé kábíyèsí jí lórí wọ́n silent lórí ọ̀rọ̀ tìlú. ṣé ti gbọ́ wọ́n silent lórí ọ̀rọ̀ tiẹ̀. ọ̀tẹ̀ wá dálẹ̀ ní ìlú kábíyèsí ọ̀dọ́ mi àti kó láti kò tẹ́lẹ̀ lẹ́jọ́ wa yìí ìní mo bẹ̀rẹ̀ wọn yìí. ẹni bó ṣe ń dúró lórí àwọn ọba ẹni bó ṣe ń dúró lórí àwọn ọba ẹni bó ṣe gbágbádá sórí gbogbo ẹlẹ́bù ìbọn ẹni bó ṣe gbágbádá ẹ̀ sórí ẹlẹ́bù ìbọn ẹni bó ṣe gbé agbádá wọ́ orí ẹlẹ́bù ìbọn bẹ̀ yẹn ẹ máa wòran ẹ mo fẹ́ kọ́ ẹ wo kankan bí ẹ gbé gbùn ẹ máa wo kan mo fẹ́ kọ́ ẹ wo kankan bí ẹni bó ṣe gbé agbádá wọ́ orí ẹlẹ́bù ìbọn ẹni bó ṣe ń ṣe ẹrí ìgbéraga yẹn ẹni bó ṣe àwọn top class ọba ilẹ̀ Yorùbá àwọn ọba tó ń fọba jẹ in fact ó yẹ kí àwọn ológun àwọn jagunjagun ìlú àwọn ọba tó jókòó síbẹ̀ yẹn ó yẹ kó dìde sí Gani Adams ó yẹ kí àwọn jagunjagun àwọn ọba Àkúrẹ́ ọba Oǹdó ọba Òṣèmọ̀wé ọba ó yẹ kí àwọn jagunjagun ó dìde sí Gani Adams ní nǹkan tó ṣe ní nǹkan tó ṣe níbẹ̀ yẹn ó yẹ kó fi mú ẹ̀dánrin ó dẹ̀ dìde ó dẹ̀ wọ́ orí ó kọ́kọ́ fi agbádá wọ́ orí ẹlẹ́bùbọn ó fa agbádá wọ́ orí ẹ̀ lọ ó fa agbádá wọ́ orí ẹ̀ lọ ó fẹ́ lọ bá ọba Ọọ̀ni of Ifẹ̀ àbí ọba tó nẹ́ẹ̀sì sí bàbá yẹn ẹni bó ṣe ń ṣọ́ bí kó fẹ́ nawọ́ sí wọn lójú olórí ẹ̀ṣọ́ olórí ẹrú Gani Adams àfẹ́ nílẹ̀ Yorùbá àfẹ́ nílẹ̀ Yorùbá ó ń ṣọmọ Yorùbá àwa ò fẹ́ lóyè yẹn mọ́ ó lè máa gbé ilẹ̀ Yorùbá o ṣùgbọ́n àfẹ́ lórí oyè yẹn ìgbéraga ìpọ̀ ó fa àwọn bàbá wa wọlẹ̀. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.